Mo kí yín ẹ̀yin olólùfẹ́ mi Ifá Olooto, ojú tẹ́ fi ń wò mí ojú yín ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi etí yín ò ní di, tó fò tarùn kó gbégbé wò wá kí tówó tọmọ kó yá lékè sí gbogbo wa. Ẹ̀yin tí ò ní bá jẹ́ ẹjọ́ àkọ́kọ́ tẹ́ ṣe alábàápàdé channel wa, ẹ try kẹ́ subscribe so that bá ti ń fi àwọn content wa sórí channel wa ẹ lè máa láǹfààní àti máa rí. Ẹ̀yin tẹ́ dẹ̀ ń wo fídíò yìí ẹ bá mi try kẹ́ bá mi share, ẹ pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ pín nígbànígbà. Torí pé nǹkan tí mo fẹ́ discuss lónìí nǹkan tó máa wúlò fún gbogbo wa ni o. Àwọn èèyàn pè mí, àwọn èèyàn ń bá mi sọ̀rọ̀, wọ́n ní Ifá Olooto a máa ti tẹfá oṣù kan, oṣù méjì, oṣù mẹ́ta a máa ti rí nǹkan kan. Ifá Olooto kí ni ká ṣe? Nǹkan tí màá sọ fún yín pé kẹ́ ṣe náà ni pé ẹ calm down. Ẹ̀yin tẹ́ tẹfá ẹ ṣe sùúrù. Ní tí mo fẹ́ kẹ́ understand ni wípé Ifá kì í jẹ́ yẹn gbèsè kó jẹ́ lájẹgbé o. Bẹ́ẹ̀ ni Ifá tó ní mọ̀ ṣe ìran mi ní sáwó ní pẹ̀pẹ̀ Adífá fún Orunmila bàbá òṣùṣù káràbàtà yóò gbẹ̀rú ayé ká. Ǹjẹ́ màá máa ṣe ìran mi ní sáwó ọ̀yẹ̀ òtún àkìrì sáwó tiẹ̀ kó má là. Meaning that Ifá ti jẹ́ ká mọ̀ wípé tá a bá ti lè ṣe bọ́n ṣe ń ṣe dandan ni kó rí bó ṣe yẹ kó rí fún wa. Ṣùgbọ́n pẹ̀lú àlàyé tí mo wá ṣe yìí kí wá ló lè fà á tó jẹ́ pé lẹ́yìn tá a tẹ Ifá tán àti ìrèpa Ifá tá a tẹ̀. Màá fún yín ní analysis àwọn kankan lónìí tó jẹ́ wípé wà very very important fún wa. Àwa tá a jẹ́ babaláwo tá à ń tẹ àwọn èèyàn nífá ẹ wá nǹkan fìdílé kẹ́ fìdílé nǹkan. Àwa olúwo àwa ojúgbọ̀nà àwa babaláwo tí à ń tẹ àwọn èèyàn nífá ẹ wá nǹkan fìdílé kẹ́ fìdílé nǹkan. Fídíò yìí ó bá yín wí o. Bẹ́ẹ̀ ni àwa tá a fẹ́ tẹfá náà fídíò yìí ó bẹ́yìn náà wí. Àwa tá a ti tẹfá fídíò yìí ó bá wa náà wí. Ẹ̀yin tẹ́ bí mi lè rọ̀rọ̀ tẹ́ ní ẹ ti tẹfá ẹ tí ì rí pa afá tẹ́tẹ́ ẹ calm down ẹ ṣe sùúrù. Mo tún sọ lẹ́ẹ̀kan ṣiṣẹ́ àní Ifá Orunmila bàrà gbọ́n mèrègún òkìtàn lẹ́fẹ̀ẹ́ amònímọ̀lá Ifá kì í jẹ́yàn gbèsè kó má san. Ṣé rí irú question tẹ́ béèrè yìí wọ́n béèrè nígbà ayé Orunmila bàrà gbọ́n mèrègún náà. Bẹ́ẹ̀ ni wọ́n béèrè nígbà ayé Orunmila náà ní bàbá Kẹ̀yọ́ fi dá wọn lóhùn. Ifá dá wọn lóhùn. Ifá fi ẹsẹ̀ fá ó fi ṣe ìyànnà fún wa. Mo ń tẹ̀ láti sọ eléyìí fún àwa tá a jẹ́ olúwo babaláwo ojúgbọ̀nà ìyá nífá tá a tẹ ọmọ awo nífá a need láti jẹ́ kán understand nǹkan tí wọ́n ṣe o. Bẹ́ẹ̀ ni a need láti jẹ́ kán understand ẹ̀. A need láti continue láti máa babysit wọn. Ẹ jẹ́ ká rí èèyàn tá a fẹ́ tẹ̀ nífá gẹ́gẹ́ bí ọmọ kékeré. Ẹ jẹ́ ká rí èèyàn tá a fẹ́ tẹ̀ nífá gẹ́gẹ́ bí ọmọ ìkókó. Ẹ jẹ́ ká rí èèyàn tá a ti tẹ̀ nífá gẹ́gẹ́ bí ọmọ ìkókó tí ò mọ ọ̀tún yàtọ̀ sósì tó jẹ́ pé ibi tá a bá direct ẹ̀ síbẹ̀ náà ló máa lọ. Ṣé àwa fẹ́ direct wọn dáadáa ó kù sọ́wọ́ wa? Ṣé àwa fẹ́ direct wọn lọ́nà tí ò dáa ó kù sọ́wọ́ wa náà? Nígbà tán béèrè irú béèrè yìí lọ́wọ́ Orunmila náà ó ní tí bàbá Kẹ̀yọ́ fi dá wọn lóhùn. Ifá tó ní bẹ́yìn ò bá tí ì kú o ká mọ̀ pé kò sí tó lúwa rẹ̀ lè ṣe. Adífá fún Orunmila bàbá lọ́ọ̀rẹ́ tètè ikú ọmọ alápá nífá yọ̀ọ̀tì àjímọ̀ ọmọ ọba òrìṣà o yọ̀ọ̀tì agbóríwọ̀n bẹ́ẹ̀dù ọmọ Bàtálá òòṣà kan wìnìwìnì tí ń bẹ nílẹ̀ ẹbọra tí gbé mọ́ ni ẹbọra tí gbé mọ́ ni o òòṣà kan wìnìwìnì tí ń bẹ nílẹ̀ ẹbọra tí gbé mọ́ ni o òòṣà kan wìnìwìnì tí ń bẹ nílẹ̀ ẹbọra tí gbé mọ́ ni ọ̀gbẹ̀rìlẹ́dù òtó náà wọn lọ́kọ̀ ajé òtérò òòṣà tí gbé mọ́ rẹ̀ Ifá nù ni èmi ní Ifá tó náà ó dùtérò òòṣà tí gbé mọ́ rẹ̀ Ifá nù ni o ọkọ̀ ajé Ifá dòrìṣà ẹ̀wí àdó Ifá dòrìṣà gbogbo ọ̀gbẹ̀rì o wọ́n bù kí n lékùrọ́ o ọkọ̀ ajé Ifá dòrìṣà o. Ó ní n tó ṣẹlẹ̀ kó dùn Ifá yẹn tó jáde nígbà tí Orunmila náà tètè kún ọmọ alápá nífá tó ti àjímọ̀ ọmọ ọba òrìṣà tó ti agbóríwọ̀n bẹ́ẹ̀dù ọmọ Bàtálá tí wọ́n wá bọ́ Orunmila pé bàbá Kẹ̀yọ́ oníkàgbà àti gbà oníkàtẹ̀ àti tẹ̀ ìrègùn Fá tán Orunmila ní ìrègùn Fá ò tán ìwọ tó ló gbà tó ló tẹ̀ tẹ́lẹ̀ rí pa fátà tẹ̀ fún yín báwo lẹ ṣe ń ṣe. Nǹkan tó Orunmila apply lọ́jọ́ kìíní àná náà la máa apply lónìí. Nǹkan tó Orunmila sọ lọ́jọ́ kìíní àná òun náà la máa sọ lónìí náà torí pé ọ̀rọ̀ Ifá á máa relevant táyé bá ń jáyé téèyàn bá sì ń jẹ́yàn ni. Kí ni ká kọ́kọ́ tó Orunmila béèrè? Orunmila ní bò ní wá yín o. Ìwọ tí o tẹ Fá tí wọn náà sọ pé o ti rí pa Ifá tó tẹ̀ báwo ni ìwà titi ẹ náà? Bẹ́ẹ̀ ni báwo ni ìwà rẹ? Ǹjẹ́ àwọn ìwà tó wà lọ́wọ́ rẹ kó tó tẹ Fá ṣé òun náà ló tún wà lọ́wọ́ rẹ nígbà tó tẹ Fá tán? Ifá jẹ́ ká mọ̀ pé tọ́jú ìwà rẹ ọ̀rẹ́ mi ọlá máa ṣí lọ nílé ẹni
ẹwà sì máa padà dún àbùkù ṣùgbọ́n ìwà ní múni ní ìtì ìjẹ́kátẹ́. Ìwà ṣe pàtàkì, ìwà ṣe kókó. Ìwà wo ló wà lọ́wọ́ rẹ kó tó tẹ̀fá? Ṣé wà tí ò sunwọ̀n, ṣé wà tí ò dáa ni? O tún wá tẹ̀fá tán, ìwà yẹn náà ló tún wá exhibit. Má bínú bàbá mi, ìyá mi má bínú, ẹ̀gbọ́n mi má bínú, àbúrò mi má bínú. Ó máa difficult kí Ifá tó gbé ẹ̀, kì í ṣèpè. Torí pé Ifá ní àparí ìwọ̀n àràndúrà fún àti sábúrò lẹ́yìn orí. Ifá ní orí kan ò ní burú títí kí dálẹ̀ fẹ̀. Tiwa nìkan ló ṣòro, orí inú jọ̀wọ́ dákun má bà tòde jẹ́. Tí ìwà rẹ tó bá ti tako dáadáa tá expect lọ́wọ́ ọmọ èèyàn, tí ìwà rẹ bá ti tako dáadáa ní ìwà tá expect látọwọ́ ọmọ onírúmọlẹ̀, automatically Ifá tó tẹ̀yìn ò lè gbé ẹ́. Bẹ́ẹ̀ ni o, Ifá náà máa work against títí ẹ náà. Meaning that tá a bá réyàn tó sọ pé òun tẹ̀fá tóun ò tí ì rí pa Ifá, ẹnikẹ́ni yẹn túnú ara rẹ̀ wò. Irú ìwà wo ló wà lọ́wọ́ ẹ? Orunmila ṣe ń bi wọ́n jọ́ kínní àná náà nìyẹn. Àwọn tán náà sọ pé àwọn náà tẹ̀fá, àwọn ò rí pa Ifá táwọn tẹ̀, tán fẹ́ máa bú kí n lékùrọ̀. Lábẹ́ bákan náà, tá a bá réyàn tó tẹ̀fá tó sọ pé Ifá òun ò gbé òun ò rí pa Ifá òun, ẹ bi léèrè pé gbogbo ohun tó jẹ́ the necessary informations tó yẹ kó mọ̀ nípa odùfá rẹ̀ ṣó mọ̀. Ẹ rí i pé ńgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ fídíò mi, mo sọ fún wa, mo ní àwa tí a jẹ́ olúwo, babaláwo, ojúgbọ̀nà, ìyánífá tá a ṣòro fáfáwọn èèyàn. Ibi báyìí ọ̀rọ̀ yìí bá yín wí o. Ṣé informations tó yẹ káwọn tẹ̀ nífá ó mọ̀ sóhun lè jẹ́ kán mọ̀ ṣá? Ṣé ẹ really fún ẹ ní information yẹn in toto? Ṣé ẹ fún ẹ ní details? Ṣé kò kì í ṣe wípé micro information lẹ fún wọn? Ṣé ẹ fún ẹ ní macro information? Ṣé ẹ láǹfààní àti explicit nǹkan tí ń jẹ́ Ifá tí wọ́n tẹ̀ yẹn? Ṣé ẹ expatiate fún wọn? Ṣé ẹ break it down fún wọn? Ṣé ẹ try láti spoon feed wọn nǹkan tí Ifá jẹ́? Ṣé ẹ try láti babysit wọn nǹkan tí Ifá jẹ́? Ṣé ẹ ṣàlàyé fún wọn? Ṣé ẹ break it down from simple to complex fún wọn? Ṣé wọ́n understand nǹkan tí Ifá tí wọ́n wá tẹ̀ tó jẹ́ gangan? Ṣé kò ń ṣe wípé ńgbà tẹ̀fá tán ẹ kàn gbé kí n lé wọn lọ́wọ́ pé kán máa lọ sílé? Tó bá yẹ pé nǹkan tá a ṣe nìyẹn, ó kù díẹ̀ káàtó. Because a lè mọ̀ pọ̀ bí ọlọ́mọ o. Téèyàn ò bá méde ọ̀pẹ, á difficult fún yẹn láti lè communicate o. Ifá tó ní tá a bá rọ́ tí a lè bọ̀gún, tá a bá rí obì a lè bọ òrìṣà. Tọkùnrin ò bá róbìnrin kò lè bímọ, tóbìnrin náà ò bá rọ́kùnrin kò lè bímọ. Adífá Orunmila bá lọ rí gbèdé ńlẹ̀ Elédùmarè. Ìjẹ́ àti méde ọ̀pẹ ló ṣòro, ká tó mọ̀ dá ká tó mọ̀ kì àti méde ọ̀pẹ ló ṣòro. Ṣé ẹni tẹ́ tẹ̀fá fún èdè ọ̀pẹ yẹn, ṣé ẹ ṣàlàyé ẹ̀ fún? Ṣó mọ èdè ọ̀pẹ yẹn, ṣó gbé èdè ọ̀pẹ yẹn yé? Ní igbó Ifá, oríṣiríṣi àṣírí ayé náà máa ń tú fún yàn bíbẹ̀, oríṣiríṣi ìlànà náà máa ń fún yàn bíbẹ̀, oríṣiríṣi informations náà máa ń fún yàn tó yẹ pé téèyàn bá tẹ̀lé dandan ní káyé èèyàn ó dáa. Ṣé ẹ fún wọn láwọn information yìí? Ṣé ẹ ka ìwọ̀ fún wọn? Ṣé ẹ sọ ìwọ̀ fún wọn? tó yẹ pé ẹ bá sọ ìwọ̀ yìí fún wọn, ìwọ tó tẹ Ifá tó sọ pé Ifá tó tẹ Ifá rẹ ò gbé ọ, ṣé gbogbo informations tí wọ́n fún ẹ nípa Ifá rẹ ṣó ń tẹ̀lé? Ṣé o ò ṣe ní wípé etí lobìnrin fi gbóhùn orò, ó ti gbé tí ọ̀tún rẹ̀ wọlé, ó ti gba tòsí jáde, ṣó o tẹ̀lé gbogbo informations yẹn? Ìtẹ́ni kó o má ṣe ṣe ò ṣe, ìtẹ́ni kó o má jẹ ṣe ò jẹ́, ìrìn àjò tẹ́ni kó o má rìn ṣe ò rìn, mọ́ ṣe ní kó o má ṣe Ifá rẹ ṣó ń ṣe bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta tí Orunmila sọ fún lọ́jọ́ kìíní àná ńgbà táwọn náà lọ bá Orunmila bẹ́ẹ̀ náà ṣe wá bá wa yìí. Orunmila níṣẹ́ ń ṣe wúre nídìí Ifá yín, Ifá tó ní àjírawọ́ra ṣe awo ṣinṣin, dúró afẹ́ ṣinṣin ráyè ìlà ẹ̀ní kú, àjírawọ́ra ṣe ó dè wọ́lá awo ṣinṣin, èèyàn kì í rawọ́ra ṣe kó má là. Ṣé ẹ̀ ń rawọ́ra ṣe nídìí òkè pọ̀rí yín? Bẹ́ẹ̀ ni, ṣé ẹ̀ ń rawọ́ra ṣe ń bíbẹ̀? Ìrawọ́ra ṣe mí wípé ṣé ẹ̀ ń ṣe wúre nídìí òkè pọ̀rí yín? Ìwúre yìí ó fẹ́rì gan. Ṣé wúre ojúmọ́ lẹ́yìn ṣe? Ṣé ọ̀sẹ̀ lẹ́yìn ṣe? Ṣé ọdún lẹ́yìn ṣe? Àwa olúwo ṣé a ṣàlàyé lè fẹ́ni tá a tẹ̀ nífá? Àwa tá a jẹ́ olúwo ṣá a ṣàlàyé fún wọn pé tá a bá jí láàárọ̀ kùtùkùtù a máa ń ṣe wúre ni o. Ifá tó ní ká jí ní kùtùkùtù ká mú tìpín kò pín, dúró afọlọ́ máa jí bá rere pàdé lọ́la. Àwa tá a jí ní kùtùkùtù tá a mú tìpín kò pín, àwa láàbá rere pàdé lọ́la, ire láàmọ̀ kò rí láàmọ̀ rí. Àwa tá a jí olúwo ṣé kò ń ṣe pé láftà tá a kàn tẹ́fá fún wọn tán ṣáà fún wọn ní information yìí, ṣáàjẹ́ kán mọ important of ìwúre ojúmọ́, ṣáàjẹ́ kán mọ significant of ọ̀sẹ̀ ṣíṣe, ṣáàjẹ́ kán mọ pàtàkì tán pè ní ọdún ṣíṣe. Nǹkan kọ̀ọ̀kan ló ní ìwúlò títí ẹ̀, ṣáàjẹ́ kán mọ pàtàkì ẹ̀. Ara àwọn kan tó máa ń sọ wípé wọ́n ní ọ̀sẹ̀ ṣíṣe babaláwo nìkan ló wà fún, ẹ má tanra yín jẹ o. Ifá sòótọ́ sọ yìí fún yín, ẹ má tanra yín jẹ. Ọ̀sẹ̀ ṣíṣe gbogbo ẹni tó bá gbà tó tẹ̀
ní ó máa ṣọ̀ṣẹ̀ o gbogbo ẹni tó bá gbà tó tẹ̀ òun ni yóò máa ṣe ọ̀ṣẹ̀ torí pé Ifá tó sọ pé mo gbà mo tẹ̀ règùn Ifá tán règùn Ifá ò tán règùn Ifá kù lẹ́yìn dẹ́ndẹ́n kí làwọn règùn tí Ifá sọ pé ó kù náà ni ìbọ ojúmọ́ ṣíṣe ọ̀sẹ̀ ṣíṣe ọdún ṣíṣe ìwọ tó bá ṣẹ́fà bó bá tẹ Fá tó bá ṣe ìbọ ojúmọ́ tó ṣe ọ̀sẹ̀ fún Fá rẹ tó ṣe ọdún fún Fá rẹ òun tanra rẹ jẹ ni bó tilẹ̀ jẹ́ wípé ọ̀sẹ̀ ṣíṣe yìí ó ní àlàyé ní tí agbára rẹ bá ká níwọ̀nba ó gbúdọ̀ máa ṣe ọ̀sẹ̀ fún Fá rẹ bó ṣe mọ bágbára rẹ bá ṣe ká bó bá ṣe láǹfààní àti ṣe ìwọ tí o bá wá ń complain wípé lẹ́yìn tí mo tẹ Fá mi tán mi ì rí paṣẹ Fá mi bíra rẹ wípé ṣé òun ṣe ìbọ ojúmọ́ bó ṣe lè ṣe bíra rẹ wípé ọ̀sẹ̀ ṣé òun ṣe bó ṣe lè ṣe dẹ́nu ọdún ṣé òun ṣe bó ṣe lè ṣe kò ń ṣe pé tó bá fẹ́ ṣe ọ̀sẹ̀ rẹ kó pa màálù kó pe wúrẹ́ kọ́ ni tí Ifá ń sọ gbogbo àwọn tó jẹ́ information yìí àwa tá a jẹ́ olúwo ṣáà láǹfààní àti fún àwọn ọmọ Ifá wa ṣáà láǹfààní àti explain rẹ̀ fún wọn ìbọ ojúmọ́ báwo ni wọ́n ṣe máa ṣe ìbọ ojúmọ́ níwọ̀n bọ́n bá ṣe mọ̀ ọ́ ṣe tí wọ́n á dẹ̀ mọ̀ wà connected pẹ̀lú Ifá wọn n tá à ń pè ní ọ̀sẹ̀ ṣíṣe òdìgbà tá a bá tó pa màálù tá a pe wúrẹ́ tá a pẹ díẹ̀ n tó bá ní lágbára o lè fi ṣọ̀ṣẹ̀ Ifá rẹ Ifá tó níjọ́ tá a bá rí kéré ká jẹ kéré níjọ́ tá a bá rí wọ̀mù ká jẹ wọ̀mù níjọ́ tí ò bá sí ká dakùn délẹ̀ ká momi sùn ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó dá wa sílé ayé ṣó ń ṣe ọ̀ṣẹ̀ Ifá rẹ then ọdún Ifá ṣíṣe ṣé òun ṣe kò pọn náà kó fẹ́ sọdún Ifá kó lọ pe Wàsíù Àyìndé àbí kó pe Saheed Òṣùpá àbí kó náwó kọ́ náírà kó jẹ́ pé ewúrẹ́ kan ló bá nílò fún Ifá rẹ pé Ifá o ọdún ni mo ṣe yìí o gbogbo ọ̀nà yìí ni tí Ifá pè ní règùn Ifá tá a lè ṣe gbogbo eléyìí ni Ifá ní ká ṣe fóun tábà tí wàá ṣe àwa ló wà sí règùn lórí Ifá wa Ifá mi àfi tí ń bá yà ṣe bójúmọ́ fún ọ lókù o Ifá mi àfi tí ń bá yà ṣe ọ̀sẹ̀ fún ọ lókù o Ifá mi àfi tí ń bá yà sọdún fún ọ lókù o ìwọ tó sọ pé o tẹ Fá ò rí pa Fá rẹ ṣé o ṣe gbogbo nǹkan tí mo sọ yìí o ṣe o bẹ́ẹ̀ ni o kàn tẹ Fá tán náà ló gbé Fá sílé o àbò kàn tẹ Fá ẹ tán o dẹ̀ gbé Fá jù sílẹ̀ lọ́dọ̀ olúwo ẹ̀ àwa tá a jẹ́ olúwo ẹ jẹ́ káwọn tá à ń tẹ Fá fún kán understand wípé Ifá raw energy ni raw power ni tó jẹ́ wípé kò tí ì wà diluted in tó bá wù yín lẹ lè fi ṣe because tá a bá mú raw materials anything la lè fi ṣe tí ó jẹ́ finished goods agbára tí Ifá ní pọ̀ ju ojú táwọn èèyàn fi ń wo Fá lọ kò sí nǹkan téèyàn bí Fá èèyàn tí Fá ò lè ṣe fún yàn the only issues táwọn èèyàn ní ni wípé ṣé wọ́n mọ bọ́n ṣe fẹ́ bá Ifá yẹn sọ̀rọ̀ ṣé wọ́n mọ bọ́n ṣe fẹ́ lo Ifá yẹn ṣé wọ́n mọ bọ́n ṣe fẹ́ communicate pẹ̀lú Ifá yẹn àwa tá a jẹ́ olúwo ṣé àwa náà ń fa àwọn ọmọ wa lójú ọ̀nà sá because ní igbó fáwọn jẹ́ ká mọ̀ pé olúwo dàbí bàbá ni o olúwo dàbí ìyá ni o olúwo dàbí ẹ̀gbọ́n ni o olúwo dàbí àbúrò ni o gbogbo nǹkan pátápátá ni olúwo jẹ́ o àwa tá a jẹ́ olúwo sáà gangan ń pè àwọn ọmọ wa sáà rán wọn létí àwọn kankan àwa tá a jẹ́ olúwo sáà rán àwọn ọmọ wa létí àwọn kankan ṣé à ń fi wọ́n lójú ọ̀nà because ẹ má gbàgbé pé mo sọ fún wa pé ẹni tá a tẹ̀ ní Fá dàbí ọmọ kékeré ni o ó dàbí ọmọ ìkókó ni o ọmọ ìkókó ò mọ nǹkan kan o nǹkan tẹ́ ẹ bá install sínú ọkàn rẹ̀ náà ló máa exhibit síta o bẹ́ẹ̀ ni ntẹ́ ẹ bá install síbi bẹ́ẹ̀ ntẹ́ ẹ bá kọ síbẹ̀ ló máa gbé síta o àwa tá a jẹ́ olúwo ẹ má jẹ́ ká kàn tí àwọn ọmọ wa nífá lásán ká dá wọn dá Ifá wọn tá a gbélé wọn lọ́wọ́ ká dá wọn dá bùkátà wọn ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká máa pè wọ́n time to time eléyìí tẹ́ bá wá pè nù wọn tó bá wá fẹ́ take yín for granted ẹ ti mọ̀ lọ́kàn ara yín wípé ẹ ti ṣe ní tí Ifá ní kẹ́ ẹ ṣe ẹ ti mọ̀ pé ẹ ti ṣe nǹkan tó rí ní kẹ́ ẹ ṣe ẹ ti mọ̀ pé ẹ ti fulfill righteousness yín ṣùgbọ́n ẹ kàn tẹ̀ wọ́n nífá ẹ fún wọn ní information tó yẹ ká fún wọn a kàn wá fi wọ́n lẹ̀ pé kán máa bá a lọ bẹ́ẹ̀ a kò lè make sense tó then kí tún ni tó tún wá máa ń fà á tó fi tún jẹ́ pé a tún tẹ Fá àrójútu rẹ̀ Ifá rẹ̀ tó tẹ̀ ṣé ò ń da ṣé ò ń bí léèrè ọ̀rọ̀ àgbàlagbà nífá o àgbàlagbà ò dẹ̀ ní sọ fún ọ pé kí ló ló wí kí ló wí lágbàlagbà máa ń wí o ìwọ ló bí Ifá rẹ̀ léèrè ọ̀rọ̀ kí Ifá tó sọ̀rọ̀ o tó bá bí Ifá rẹ̀ léèrè ọ̀rọ̀ Ifá ò ní sọ kankan fún ẹ o bẹ́ẹ̀ ni wàá bí wọ́n léèrè ọ̀rọ̀ ní Ifá ò fi sọ fún ẹ o ṣó ń bí Ifá rẹ̀ léèrè ọ̀rọ̀ ṣó ń dá Ifá rẹ̀ ẹbọ tán ní kó o ṣe ṣó ń ṣe ìkìlọ̀ tán ní kó o ṣe ṣó ń ṣe tó bá ti ń ṣe léyìí kò sí tó ní kí Ifá rẹ̀ máa gbé ẹ̀ parí rẹ̀ nítorí Ọ̀rúnmìlà fi pẹ̀kun ìdáhùn sí ìbéèrè tí wọ́n bí lọ́jọ́ kìíní àná Ọ̀rúnmìlà ní àkòṣe Ifá yín ṣe é ṣe ìwé tí ikú ọmọ alápà ìwà àjímọ̀ ọmọ ọba àrìṣà ìwà agbóríwọ̀n bẹ́ẹ̀dù ọmọ Ọbàtálá àkóṣe Ifá yín ṣe é ṣe
àkóṣe ifá yín lójú ibi tó ti fọre ṣe ń bẹ̀, lójú asẹ́ta àbẹ̀ṣẹ́ ti ṣe, lójú ìṣẹ́gun ọ̀tá ṣe ti ṣe, lójú atúnpìnṣe ṣe ti ṣe ń bibẹ̀. Wọ́n láwọn ò ṣe o. Orunmila ní gbogbo ohun tóun kà kalẹ̀ pátápátá fún yìí ẹ̀ ṣe kankan bibẹ̀. Wọ́n láwọn rò pé ńgbà táwọn ti tẹ̀ ó ti tán nìyẹn. Orunmila ní kò tí ì tán o. Orunmila lẹ́yìn gangan lẹ fẹ́ jẹ́ kán máa bú kẹyìn lékùrọ̀. Látòní lọ ẹ mójútó ogun tóun sọ kalẹ̀ fún yìí. Ẹ rí wípé ẹnìkan kò ní bú yín nílẹ̀ yìí torí pé tán bá ń kí yín ifá ni wọ́n kí, tán bá dẹ̀ yìn yín ifá ni wọ́n yìn. Àwa tá a jí olúwo tán bá kí ifá látara àwọn máa wo wa, àwa ni wọ́n kí o. Tán bá dẹ̀ bú ifá látara àwọn máa wo wa, àwa náà ni wọ́n bú. Ẹ jẹ́ ká mójútó ní tó bá jẹ́ necessary information tó yẹ kàn máa wo wa ó mọ̀, ẹ jẹ́ ká jẹ́ kí wọ́n mọ̀. Recommendation àti conclusion mi náà ni wípé àwa tá a bá jí olúwo tá a bá mọ̀ pa àráyè láti tẹ ọmọ awo nífá, ẹ jẹ́ ká sọ fún wọn kán wá bòmí lọ. Wọn kì í fìtìjú kárùn. Abímọ mọ́tò ń tanra rẹ̀ jẹ́ ni ọmọ tá a tẹ̀ nífá tá a fún ní information tó need ó dàbí ìgbà téèyàn bímọ téèyàn ò tọ́jú ẹ̀ náà ni o. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí lè look absurd. Ó dàbí abímọ mọ́ wò ni o tó ráyè láti jẹ́kọ̀ ọmọ awo rẹ tó tẹ̀ nífá. Ọmọ awo gan pè ẹ́ gan o ráyè dá lóhùn, o ráyè attend sí information tó need, o ráyè láti fún gbogbo nǹkan tó yẹ kó mọ̀ yẹn mọ̀ nípa fá rẹ̀, èèwọ̀ fá rẹ̀, kíkí fá rẹ̀, àwọn informations tó need nípa fá rẹ̀, kí ni pàtàkì fá tó tẹ̀ gangan tó ráyè fún. Ó dàbí abímọ mọ́ wò ni o. Téèyàn bá dẹ̀ bímọ téèyàn bá dẹ̀ tọ́jú ọmọ yẹn ó máa ń difficult fọmọ yẹn kó tó soríire. Táwa ni yóò wà padà bú, olúwo yẹn ni yóò padà bú. Àwa tá a jí olúwo ẹ jẹ́ ká take note eléyìí o. Ẹlẹ́ẹ̀kejì, kíkọ́ ò tó gbígbà o. Bẹ́ẹ̀ ni kíkọ́ ni ò tó gbígbà o. Olúwo tó ráàyè ṣé wọ́n gangan ráàyè? Olúwo lè máa lé ẹ káàkiri, olúwo lè máa bẹ́ o, olúwo lè máa wọ́ ẹ káàkiri o. Ìwọ ni wàá ju ẹ sílẹ̀ fólúwo kólúwo tó wá fẹ́ ní information tó bá need o. Ìwọ náà tó tẹ fá tán níjọ́ tó ti tẹ fá ló ti lọ. Ifá ò kì í ṣe magic, èèyàn máa ń ṣiṣẹ́ ní o. Bẹ́ẹ̀ ni èèyàn máa ń ṣiṣẹ́ ní o, a máa ń sìn ní o. Téèyàn bá dẹ̀ ń sìn yẹn máa fara sìn yẹn máa fara jìn ní o. Kò ṣe pé mo ti wá tẹ fá mi tán mo wá gbé kalẹ̀ fólúwo mi àbí màá máa gbé lọ sílé mi ó kàn wá lọ ń da oyin sífá lásán. Ó ní lànà, ó ní ètò, ó kàn lọ ń dọtí sífá yẹn lásán. Ó ní lànà, ó ní ètò tí wàá máa tẹ̀lé. Ó sì tún need assistance olúwo ẹ. Wàá dáfà, wàá sọdún, wàá ṣe ọ̀ṣẹ́, wàá ṣèbò ojúmọ́. Olúwo ẹ ló máa fún ẹ ní gbogbo information tó need kí wọ́n gangan tó dádó lórí ẹsẹ̀ rẹ. Torí pé ọmọ tá a tẹ̀ ní fó dàbí ọmọ tá a bí sílẹ̀ ni. Á rákòrò, lẹ́yìn tó bá rákòrò tán á bẹ̀rẹ̀ sí ni máa struggle láti rìn kẹ́sẹ̀ rẹ̀ tó dúró tán. Ìwọ náà wá gbogbo eléyìí sọ̀rọ̀ pé growth and development yẹn kò ń ṣe pọ́jọ́ kan ló ṣẹlẹ̀, kò ń ṣe pọ́ṣù kan ló ṣẹlẹ̀, kì í ṣe pé àárín ọdún kan ló ṣẹlẹ̀. Gradual process ni, gradual process ni. Ní paríparí bẹ̀ ni wípé ifá kì í ṣe èkùrọ́, ifá kì í ṣe òòṣà tí ò létí, ifá létí o. Ifá dẹ̀ máa ń gbọ́rọ̀ sí ẹni tó bá sìn dáadáa, ifá máa ń gbọ́rọ̀ sí wọn lẹ́nu. Ifá ò dẹ̀ kì í tí ọmọ rẹ o. Tẹ bá dẹ̀ wo ti ifá sọ, ifá tó ní ojú odó ló fi ń gbayán, ojú àwo làwo fi ń gbọbẹ̀. Àní fojú olójú ṣòwò ká má pàdánù. Adúlá fún Tẹ́gì ọmọ Orunmila, èrò pé èrò ọ̀fà ifá ò ní tí ọmọ ẹ lójú ègbè. Ìbọn tó ṣe ègbè ni, ẹbọ tó rú ègbè ni, ọdún tó ṣe fún fà rẹ ègbè ni, ìpa ìwọ fà rẹ mọ́ ègbè ni, ìgbọ́ ìkìlọ̀ fà rẹ ègbè ni o. Dáadáa tó ṣe sólúwo rẹ ègbè ni, eléyìí tó ṣe sójú gbọ̀nà rẹ ègbè ni, èyí tó ṣe síyà nífà rẹ ègbè ni, community tó wà ègbè ni. Ifá wa lòun ò ní tí ọmọ òun lójú ègbè, ọmọ tó gangan ti gbéra ẹ̀ dandan ni Ifá máa gbé. Eléyìí tá a sọ lónìí yìí a kàn tún sọ fún wa ká lè understand wípé Ifá kì í ṣe èkùrọ́ o, Ifá kì í dẹ̀ ṣe òòṣà yẹ̀yẹ́. Láyé Olúgbọ́n Ifá gbé wọn, láyé Àrẹ̀sà àjèjì ojú ti lálọ̀ Ifá gbé wọn, láyé ọba jomijomi, ọba jepojepo, ọba ọ̀rọ̀pọ̀tọ̀ níyì, ọba sóòpàṣán Ifá gbé wọn. Ifá gbé èmi o, ìwọ ńkọ́ tí Ifá bá gbé wọn náà jẹ́ kí n rí kọ́mẹ̀ntì ẹ̀. Ire o. Ọ̀rá o, alágbára jọ̀wọ́ máa rọra.